Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa wá dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ètí àrígbà lónìí. A yìn orúkọ yín Ọlọ́run wa nítorí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé. A dúpẹ́ o nítorí pé bí a ti ń pe orúkọ yín òun lẹ ń dáhùn. A yìn lógo nítorí pé ẹ ò fi wálẹ̀ fún ìfẹ́ àwọn ọ̀tá. Jésù Olúwa ọpẹ́ wa. Ọlọ́run àgbáyé Olúwa ìyìn wa níbikíbi tí ẹ ti ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ilékílé, ìletòkíletò, ọ̀dẹ̀kọ́ọ̀dẹ̀ tàbí ibi iṣẹ́ tí ẹ ti ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí ohunkóhun tí ẹ ń ṣe. Bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè. Bí a ti jọ ń pe orúkọ Jésù láì fi nǹkan kan mọ́. Ọlọ́run á gbọ́ àdúrà yín. Mo ní orúkọ Jésù Kristi Ọlọ́run á dẹ̀ dáhùn àdúrà yín. Nínú ayé yìí lórúkọ Jésù ojú òní tì yín lẹ́yìn Jésù Kristi. Ògo Ọlọ́run yóò farahàn. Lónìí agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, mo tún dúpẹ́ fún àǹfààní ńlá tí Ọlọ́run fún èmi àti yín pé ká jọ gbàdúrà papọ̀. Oore ọ̀fẹ́ ni fún èmi o, èmi ni mò ń sọ o. Ẹ rí i pé ní ìgbà gbogbo tí a bá jọ ní àdúrà báyìí ni mo máa ń sọ̀rọ̀ yẹn. Oore ọ̀fẹ́ ńlá ni. I can't wait for another time of prayer pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Ó máa ń fún mi ní ayọ̀ púpọ̀. Mo sì gbàdúrà lẹ́yìn àdúrà tòní ayọ̀ àtúnkún ọkàn yín lórúkọ Jésù Kristi. Ìfilọ̀ tí mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí mo sọ fún wa mo nígbà tá a bá tó yanjú ọ̀rọ̀ retreat ní a máa bẹ̀rẹ̀ ìfilọ̀ lágbára Ọlọ́run very soon a ó bẹ̀rẹ̀ ìfilọ̀ Abrahamic Covenant. Má gbàgbé program tí à ń sọ̀rọ̀ ẹ̀ ní ìṣẹ́jú òun náà ní Freedom Retreat ètò máa wáyé ní London ní August ọdún tó ń bọ̀. Ẹlòmíràn ní August lọ́nlọ́n kì í jẹ́ August lọ́nlọ́n o. Mo fẹ́ fi dá yín lójú pé báyìí wọ January báyìí nínú program ọ̀hún lẹ́tì mọ̀ bí tá a máa ṣe next program lágbára Ọlọ́run bó ṣe yẹ kúrí gẹ́lẹ́ nìyẹn. Ẹ̀rí adúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n ti register. Ẹ má jẹ́ kí n tàn yín response yẹn wà very very overwhelming ó wà encouraging gan òtọ́ tó wà ń bẹ̀ nìyẹn. Nítorí pé within 24 hours àwọn 100 seats tí a book ní resort center yẹn ó pé pérépéré àwọn èèyàn register ẹ̀ ó pé. Ṣùgbọ́n nígbà tí kí n tipa báyìí ó ní chairman committee wa tán rárá o. Ẹ má ti kíní àǹfààní ni fún ẹlòmíì pé kàn jẹ́ ká try kí a bá àwọn resort center yẹn sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ń fi àwọn email wọn àti èsì gbogbo ẹ̀ back and forth àwọn email wọn gbogbo ẹ̀ ni wọ́n ń kó ránṣẹ́ sí mi. Èmi náà rẹ̀ rí i pé mo rí i pé ó dàbí pé nǹkan tán ṣe ó máa wà successful. Mo ní ìgbàgbọ́ ni mo fi gbé o torí pé àwọn ìdáhùn wọn kò sí ètí wọ́n ní rárá ń bẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lé lórí fún wa wọ́n dẹ̀ ń fún wa ní àwọn ọ̀nà àbáyọ yòókù. So a ṣàfọkàn sí pé ó wá burú jù pátápátá àwọn 400 people tó wá ti sanwó ṣùgbọ́n mo gbàgbọ́ pé a ju bẹ́ẹ̀ lọ torí pé àwọn èèyàn gan within 24 hours Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí mi ìgbà tó máa tó ọjọ́ kejì mo ti sọ fún chairman pé èmi ti fẹ́ ti fọ́ọ̀mù yẹn o tó yẹ pé ẹ bá ní líǹkì ẹ̀ gan kò ní lọ mọ́ ṣùgbọ́n wọ́n ní rárá o àwọn ní rárá mo dẹ̀ tún fẹ́ fi kíní kan kún báyìí fún wa wípé àwọn èèyàn bá mi sọ nípa fire conference fire conference next year wà ń kọ́ mu ní à ṣẹ́rí àti organize program kò rọrùn. Ọlọ́run ló kàn ràn wá lọ́wọ́ pẹ̀lú àwọn committee tí Ọlọ́run bá wa kójọ àwọn èèyàn tí Ọlọ́run kójọ pẹ̀lú wa wọ́n ní ọkàn àti ṣiṣẹ́ tẹ́ bá rí iye tí wọ́n ná láti organize program kì í ṣe àwọn nìkan ló máa wà ń bẹ̀ o kì í ṣe family wọn nìkan ló máa wà ń bẹ̀ gbogbo èrò náà ń ṣe fún o níwájú Ọlọ́run àti ènìyàn tó yẹ la ṣe ń bẹ̀bẹ̀ fún àwọn partners tí wọ́n lè gbé àwọn yẹn ní gbọ̀nwọ́ kẹ́rù má pa wọ́n. So àti organize program kò rọrùn kì í ṣe nǹkan tẹ́ kí kàn ṣe pé venue yẹn kàn débẹ̀ ṣá àwọn ìrìn kan á ti lọ àwọn owó kan á ti lọ àwọn ètò kan á ti ṣẹlẹ̀ òun ló fi jẹ́ pé kò lè rọrùn bẹ́ẹ̀ ní ọdún tó ń bọ̀ ká ṣe 3 days retreat yẹn ká tún wá ṣe fire conference lọ́tọ̀. So nínú retreat yẹn lágbára Ọlọ́run ní ọjọ́ Saturday ọjọ́ Thursday ní retreat yẹn máa bẹ̀rẹ̀ ọjọ́ Thursday la máa ṣe welcome service Friday Saturday Saturday nínú program yẹn ní fire conference máa wà àdèmà ṣe yẹn ní ọjọ́ Saturday lágbára Ọlọ́run jẹ́ pé àárọ̀ Sunday òní retreat yẹn máa parí ó wà packed gan àwọn ètò inú ẹ̀ wà packed gan ó máa jẹ́
time of refreshment lágbára Ọlọ́run fún gbogbo àwọn tó bá wá síbẹ̀ ní orúkọ Jésù Kristi. Dákun ẹ máa fọkàn sí email yín o. Mo bẹ̀ yín ẹ máa wo tó bá ti bẹ̀rẹ̀ láti January ó lè má tó bẹ́ẹ̀ gan. Ẹ máa lọ síbi tí email yín wà, ẹ má wo email ní ọ̀sẹ̀ kan àbọ̀. Àmì ò mọ̀ díẹ̀ o ní tèmi o. Ìṣẹ́jú ni mò ń wo email o, ojoojúmọ́ sì ni. Ní email tèmi nìyẹn o. So ó dá kí ẹ máa wo email ẹ ní ẹ̀ẹ̀kan lójúmọ́. Ó burú jù pátápátá nìyẹn pé mi máa wo email mi lè ní mo wò lẹ́ẹ̀kan lójúmọ́. In fact ó yẹ kí lórí fóònù yín ó yẹ kí notification máa sọ fún yín pé ẹ ti ní email gbọ̀ngàn. Ìyẹn lè máa fi up to date. Torí ọ̀nà kan tá a lè fi bá yín sọ̀rọ̀ ní email yín òun la fẹ́ lò. A fẹ́ lo WhatsApp rárá. Yóò láti communicate program yẹn pẹ̀lú wa. So mo gbà pé Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ jẹ́ á wọnú àdúrà wa. Ogun àdánìkanjà, battles fought by oneself. Ogun téèyàn dánìkanjà náà ń pè ní ogun àdánìkanjà. Nígbà míì wọ́n lè pè ní ogun ìkọ̀kọ̀ torí ogun àdánìkanjà ẹlòmíì kò sẹ́ni tó mọ̀, ó ń rún mọ́ra ni. So ṣẹ́rí irú ogun báyìí ó máa ń ṣẹlẹ̀ nínú ayé èèyàn kì í ṣe pé ẹni yẹn kó ẹnu. Ó lè jẹ́ pé kò sẹ́ni ẹni yẹn ti wọ̀ tó ti wò sí kò sẹ́ni tó lè ràn lọ́wọ́. Gbàtú sẹ́ni tó lè ràn èwo ni kò máa rojọ́ fún ẹni tí ò ní ràn lọ́wọ́. Ìgbà míì ẹni tó ní ogun yẹn wà nínú ayé yẹn ó rí pé kò sẹ́ni tó wà láyìíká ẹ̀ tó ní agbára. Ẹlòmíì ìgbà míì wọ́n jẹ́ pé àwọn tó yíyàn ká fẹ́ ràn yàn lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ní agbára ẹ̀ láti ràn yàn lọ́wọ́. Ẹ̀rí ìgbà míì ẹ̀wẹ̀ dẹ̀kẹ̀rẹ́ kò sẹ́ni tí èèyàn lè sọ fún. Òtọ́ tó wà ń bẹ nìyẹn. Àìmọye àwọn nǹkan tí èèyàn bá fẹ́ràn aṣọ pé èèyàn ò ní lè sọ fún èèyàn ẹgbẹ́ ẹ̀. Ó máa ń rí bẹ́ẹ̀ dáadáa tó yẹ láti pè ní ogun ìkọ̀kọ̀ tàbí ogun àdánìkanjà. Battles fought by oneself téèyàn nìkan jà tó ń dá gbé tó ń dá fà á. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ òkúròrò kan fún yín. Òkúròrò yẹn a ti tẹ̀sí ẹ̀ wò fúnra wa rí pé a pààsì ẹ̀ a dẹ̀ rí ọ̀nà àbáyọ nígbà tá a tẹ̀sí ẹ̀. Àwọn tá a sọ fún àwọn náà tẹ̀sí ẹ̀ wọ́n rí ọ̀nà àbáyọ òun là ṣe ń tẹnu mọ́ o. Òun náà ni pé téèyàn bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun àdánìkanjà ó láti takú ti Jésù Kristi lọ́rùn. Àtakú ni o. Come what may kò ní gbà. Irọ́ kò ní lọ. Òótọ́ tó wà ń bẹ nìyẹn. Ibẹ̀ gan ni láti bẹ̀rẹ̀ àdúrà wa lónìí. Òótọ́ sì ni ọ̀rọ̀ yẹn. Téèyàn bá takú ti Ọlọ́run lọ́rùn inú ìtakú ti yẹn òun ni ọ̀nà àbáyọ ẹ̀ wà. Mi ní kéèyàn takú ti àgàmọ́ra lọ́rùn o. Ìyà máa jẹ́ láyé ajẹ́ lọ́rùn o. Kì í ṣe pé òkodoro ni o. Ṣùgbọ́n Jésù Kristi Olúwa wa nígbà tí yẹn ti ní salvation tó dẹ̀ ń tọ́ ìrìn àjò ẹsẹ̀ ẹ̀ wò pé òun ò tọwọ́ bẹ̀ ṣẹ̀ irọ́ kò sẹ́ni tọ́lọ́ ń jákulẹ̀ tó gbé ìgbésẹ̀ méjì yẹn rí. Ẹni tó bá ti ṣẹlẹ̀ sí ẹni mo fẹ́ kí n tọ̀hún kó challenge mi o kémi àti ẹjọ́ wádìí wò lọ́wọ́ Ọlọ́run kò torí pé mọ̀ pé kò ṣeé ṣe ni abẹ́rẹ́. Ẹ dákun ǹjẹ́ tiẹ̀ ti ronú obìnrin kan wà tí gbogbo wa mọ̀ dáadáa. A lè má mọ̀ nípa pé àrírí irọ́ o but a ti mọ̀ nípa orúkọ. We may not know her by appearance but we know her by her name. Òun ni obìnrin tí bẹ́ẹ̀ lè pè ní obìnrin onísun ẹ̀jẹ̀. Obìnrin onísun ẹ̀jẹ̀ ní bẹ́ẹ̀ lè pè. Ẹni tó ní àìsàn yẹn for 12 years. For 12 years. Ibẹ̀ ni màmá yẹn ogun àdánìkanjà òun ló ń yọ lẹ́nu kí wọ́n pè ní ogun àdánìkanjà nìyẹn. Ẹ̀rí ó mà ṣe o. Bíbélì jẹ́ kó yọ wá pé ó ti ná gbogbo owó ẹ̀ tán fún àwọn oníṣègùn. Wọ́n ní kàkà kó rọ̀ ṣe ló tún wá ń lé sí i. Ó ṣàdánìkan ja ogun ẹ̀. Ṣùgbọ́n báwo lobìnrin ṣe rí ọ̀nà àbáyọ? Wọ́n á bèèrè títí báwo ló ṣe rí ọ̀nà àbáyọ gan-an o. Mo wá rí nínú ìwé Mark chapter 8 verse 28 pé what? So ibi ni obìnrin ti rí ọ̀nà àbáyọ. Kí ni Bíbélì sọ ńbẹ̀ tó sọ fún wa? Ó ní nítorí tí ó rò ní ọkàn rẹ̀ pé bí mo bá ṣáà lè fi ọwọ́ kan aṣọ rẹ̀ ara mi yóò dá. Tí gẹ̀ẹ́tì ẹ̀ bó ṣe rí ọ̀nà àbáyọ ni wípé Ọlọ́run yí ìrònú orí ẹ̀ padà ó dẹ̀ yí lọ síbi ìyanu ẹ̀. Tẹ́lẹ̀ gbogbo ìrònú orí ẹ̀ ni pé ẹ̀jọ̀ dókítà wo ló tún jẹ́ specialist tí mo lè lọ bá wọn á tún kówó lẹ̀ bóyá aṣọ ló tà bóyá lé ló tà bóyá lẹ̀ ló tà á ṣàtàn kankan tí ò bá rówó yẹn ó ṣàrówó yẹn ń kó lẹ̀ títí ó fi náwó ẹ̀ tán specialist ni wọ́n recommend ẹ̀ káàkiri ẹ̀rí. Ṣùgbọ́n lọ́jọ́ kan Ọlọ́run bóyá ó ṣe kó jẹ́ pé ó ti náwó tán ló fà á
ó bọ́ àjò pé ibo lò á ti rí ọ̀nà àbáyọ báyìí ẹ̀yọ́ ìrònú ẹ̀ wá lọ sí ọ̀dọ̀ Jésù pé ó ń bọ̀ ní àdúgbò wọn tí n bá lè fọkàn ṣe aṣọ máa yìí kí ló tó ṣe rò ní ọdún kan nígbà tí wàhálà yẹn dé kí ló tó ṣe rò ní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin dé 12 years díẹ̀ ni wípé ìrònú ọpọlọ orí ẹ̀ ó sọ fún pé owó mi á rà á torí ẹ̀ mo fẹ́ ká fi bèrè àdúrà ní ọ̀nà yẹn á sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ yí ìrònú orí mi lọ sí ibi ìyanu mi oh my God ẹ yí ìrònú orí mi ẹ yí lọ síbi tí ìyanu mi wà. Oh Lord, turn the thought of my head to a place of solution. Ibi kan wà tán ń pè ní ibi ìyanu ènìyàn. Tí ìrònú tọ́lọ́run bá ṣìyàn níyè, kí ìrònú orí ènìyàn kó lọ síbi ìyanu ẹ̀. Ẹ wò, a máa gba wájú ilé ìyanu ẹ̀ kọjá kò ní mọ̀. Jésù Olúwa. Ẹ yí ìrònú orí mi lọ sí ibi ìyanu mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ yí ìrònú orí mi lọ sí ibi ìyanu mi. Ẹ yí ìrònú orí mi lọ sí ibi ìyanu mi. Lónìí, lọ sí ibi ọ̀nà àbáyọ mi, lọ sí ibi ìṣerere mi, lọ sí ibi ìgbéga mi. Lórúkọ Jésù Kristi, ẹ yí ìrònú orí mi lọ síbẹ̀. Olúwa ẹ ṣàánú. Àánú ni o. Àánú ló lè ṣe fún wa. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ ni wípé ní option. Nígbà tó bí ìrọ̀mọ́ bí ẹnìkan tó jẹ́ ẹgbẹ́ tàbí ẹni tí ò tiẹ̀ ní láárí tó wá ní sórí ògùn báyìí nǹkan tí mọ́mì kan sọ fún mi nìyẹn mo ní oníṣòrí kìíní báyìí èmi ni màá bẹ́ẹ̀ kí bójú ara ẹ so màá wá yọ jáde a gbọ́dọ̀ jọ ní àjọṣepọ̀ mo ní oh God ẹ má yìí ká lọ sápá abẹ́yẹn gan ẹ má yìí ká lọ sápá abẹ́yẹn mọ́ tàbá mo wá béèrè lọ́wọ́ mi pé kí ló lè mú iṣẹ́ wọn làwọn ò ní option mo ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kò sí nǹkan tó ń jẹ́ pé mi ò ní option ìdí tó dẹ̀ fi fà tíyẹn fi lè sọ pé òun ò ní option ni pé èèyàn ò ní Jésù ẹ gbà mo sọ fún yín tẹ ẹ máa wẹ lómi tó bá ti wà ní ìṣòro á ní nǹkan tó yẹ fún ju option kan tó kù fún báyìí ni pé kò lọ pokùnso á lóun lọ option kò ní Jésù ni kì í ṣe pé kò lọ option téèyàn bá ní Jésù option pọ̀ lọ jàrá bẹ́ẹ̀ ni mo sọ fún yín a máa rí ọ̀pọ̀lọpọ̀ option lónìí lẹ́fún máa mọ̀ pé option pọ̀ lọ téèyàn bá ní ogun àdánìkan jà bẹ́ẹ̀ ni mo sọ fún yín níwájú Ọlọ́run àti ènìyàn ó mà ṣe o bí obìnrin onísun ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ wọn ni pé ọ̀dọ̀ Jésù ni wọ́n lọ irọ́ ni o ọ̀dọ̀ pásítọ̀ ni wọ́n lọ torí pásítọ̀ tán lọ bá gan ò mọ Jésù ẹgbọ́n ó máa ń yà mí lẹ́nu nígbà tó lè bá dé àwọn lọ bá dáàdì wá gbàdúrà fún mi ṣùgbọ́n kí nìyẹn èyí bó ṣe ń gbà ló ń burú sí bó ṣe ń gbà ló bó ṣe máa rí nìyẹn torí pé dáàdì ọ̀gán ò mọ Jésù so báwo lẹ́yìn ṣe lè rò bóyá ọ̀dọ̀ Jésù lẹ lọ ẹlòmíì dípò kó wá Jésù rí orí òkè ni alóòdì orí òkè wòlíì méje òun ló ti sọ fún mi ibi tí ìṣòro mi ti wá máa ní kí ló kàn máa ń ṣe àwa kìrìsìtẹ́nì gan wòlíì méje sọ fún yín ẹlòmíà ní tí wọn bá kúnlẹ̀ lọ́wọ́jú wòlíì báyìí the same thing ló sọ wòlíì lágbájá àti wòlíì tàmẹ̀dùn àti wòlíì orí òkè kìíní kan the same thing lọ́rọ̀ wọn já sí mú ní ẹ̀ máa tanra yín jẹ dáàdì yẹn ni wọ́n ní báwọn ṣe kúnlẹ̀ síwájú wòlíì yẹn báyìí ó ní mọ́tò yín kọ́ mo ní ṣáàrin méjì dání ṣáàrin méjì ṣe síkì papọ̀ ní mọ́tò yín kọ́ láwọn ò ní mọ́tò bẹ́ẹ̀ náà ni wòlíì ní last year nǹkan tó bèè lọ́wọ́ mi nìyẹn olùyẹ kí n ti máa gun Bentley irọ́ ni gbogbo ẹ̀ irọ́ pátápátá ni ṣe ni bó ṣe bára mu yẹn that is the style that is the trick lásán ni Ọlọ́run mọ yunifásitì burúkú táwọn pípọ̀ yìí lọ láti parọ́ so òun ló fà tó fi jẹ́ pé wòlíì méjì á sọ fún yẹn pé nǹkan báyìí ló ń ṣe èèyàn wàhálà àwọn òde ní kóònù ayé ẹ gbọ́ ṣé Jésù lágbára ni àbí Sátánì lágbára ju Ọlọ́run wa lọ so kí ni ò kì í yé mi tán máa ní àwọn tí fẹ́ gbàdúrà kú ní ìdá tí gbàdúrà kú ní ìdá tí bàbá báyìí tó ń bẹ ní ọ̀run sọ̀rọ̀ ni òótọ́ tó wà níbẹ̀ ni mo sọ fún wa yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ìrònú orí wọn ò tí ì lọ sọ́dọ̀ Jésù o ibi tí mo lọ gan nìyẹn bó ṣe rẹ̀ sí màmá yẹn nìyẹn nígbà yẹn ìrònú ọpọlọ wọn ẹ bá mi wá specialist mo rò bí ó wà lọ́wọ́ wọn gan gbà yẹn mo rò bí obìnrin oníṣun ẹ̀jẹ̀ yẹn mo rò bí ó ní owó dáadáa so ó fi ìgbàgbọ́ ẹ̀ sínú physicians bíbélì ṣe sọ́ọ́ lè ìwé àwọn doctors àwọn specialists gbogbo ẹ bá mi wá wọn lọ wọn á tún ṣe wọn ní kàkà kó bẹ́tà ó tún burú sí ni nǹkan tí bẹ́ẹ̀ sọ gangan nìyẹn kàkà kí nǹkan dáa sí ṣe ló tún burú fún obìnrin
àfìgbà tí Ọlọ́run ràn lọ́wọ́ tó mú kí ìrònú orí ẹ̀ kó yí padà. Mọ́mì, ẹ nílò ìran o fún ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ nílò ìran Ọlọ́run láti fi ìran hàn yín fún ọ̀nà àbáyọ tó ló sì ń ṣẹlẹ̀ sáwọn èèyàn dòní o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹlòmíì ó wà lọ́wọ́ ẹ̀ hospital ni I went to hospital yesterday. I was admitted for 5 days. Inú wọn máa ń dùn ẹnu a kàn máa sọ̀rọ̀ doctor ṣáájú ìgbà tó pé doctor ní ẹlẹ́dàá ẹ̀ rí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú gbangba wípé Jésù nìkan ló lè fún ọ ní ọ̀nà àbáyọ. Ìbá jẹ́ àìsàn torí ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí doctor bá diagnose ẹlòmíì báyìí ọ̀rọ̀ ẹ̀ ò ní yé wọn mọ́. Wọ́n á ní kẹ́lómi lọ ṣe blood test lẹ́ẹ̀mẹ́jọ inconclusive ni kò tí ì yé wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ ayé yín mà dádì, ọ̀rọ̀ ayé yín ó yé Jésù dáadáa. Jésù Olúwa, ẹ fún mi ní ìran ọ̀nà àbáyọ. Ẹ gbà mo sọ fún yín o. Màmá kan ni mo ní kó gba àdúrà yìí. Wọ́n gbà Ọlọ́run fún wọn ní ìran ọ̀nà àbáyọ. Bàtà túmọ̀ nǹkan tán máa ṣe nípa àlá tí wọ́n lá, wọ́n rí solution wọn o. Ó mà ṣe o. Ẹ wo dáàdì kan yẹn ló sọ̀rọ̀ ẹ̀wọ̀n lẹ́sà. Wọ́n ní ọ̀rọ̀ máa ń ká yín láti bá ń sọ. Mo ní bẹ́ẹ̀ ni ṣe ló dàbí ìgbà tí kí n kàn ní agbára kan gbogbo nǹkan tí mo mọ̀ tó dá mi lójú kí n kàn ṣáà la orí àwọn yẹn kí n kàn kó sí tóm kí n lọ rí bẹ́ẹ̀ kí n lọ máa sùn. Yẹn ni pé n tí mo mọ̀ kàn mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni tó bá pé agbára yẹn wà fún mi láti download ẹ̀ ìbá ti dáa jù. Ẹ̀yin náà rí clearly pé wow àṣẹ Jésù dùn. Oh Lord, give me the vision of my solution. The vision, ìran ọ̀nà àbáyọ mi. Olúwa fún mi ní ìran ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa fún mi ní ìran ọ̀nà àbáyọ. Ní orúkọ Jésù Kristi, Olúwa fún mi ní ìran ọ̀nà àbáyọ mi. Ọ̀nà àbáyọ mi ẹ̀yin lẹ mọ̀. Mo nílò ìran rẹ̀. Kí n má bàa máa forí jágbójájò kiri. Lórúkọ Jésù, Olúwa ṣàánú fún mi lónìí. Olúwa ràn mí lọ́wọ́ lónìí. Kí lè mọ̀ bí mo ṣe máa gbàdúrà. Kí lè mọ̀ àdúrà tí màá gbà. Kí lè mọ̀ ọ̀nà tí màá tọ̀ débi ìyanu mi. Ní orúkọ Jésù Kristi, Olúwa fún mi ní ìran ọ̀nà àbáyọ mi. Ẹ fún mi ní ìran ọ̀nà àbáyọ mi. Olúwa ṣàánú fún mi lórí àwọn ọmọ. Ẹ fún mi ní ìran ọ̀nà àbáyọ fún wọn. Lórúkọ Jésù, lórí ìdílé mi. Ẹ fún mi ní ìran ọ̀nà àbáyọ. Lórí iṣẹ́ mi. Ẹ fún mi ní ìran ọ̀nà àbáyọ. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún wa. Àdúrà yìí ó wà láwọn àdúrà tí mi fẹ́ kẹ́ ẹ dákẹ́ nù ẹ̀. Ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń sọ di ńlá kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ lónìí. Ẹlòmíì á kàn mọ kíní kékeré kan ṣe ṣá tó bá ti mọ̀ ṣe ṣá á lọ patent ẹ̀ tó bá ti lọ patent kíní yẹn báyìí ó tán o. Ìran ò tòṣì mọ́. Ó ríran ọ̀nà àbáyọ ni pé tá a bá fi ilé kún ilé á máa fi kíní ìṣe báyìí. Ẹ jẹ́ àtẹ̀síwájú àdúrà náà. Tó bá yẹ pé àjọ gbàdúrà ní ọ̀sẹ̀ tó kọjá ni ó yẹ kẹ́ ẹ ṣèrántí pé a sọ̀rọ̀ nípa bàbá kan tó wà ní ẹ̀bá odò kan tá a pè ní Bethesda tó ṣàìsàn fún 38 years. Ṣé ní bàbá yìí òun náà ń dojúkọ ogun àdánìkanjà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún for many decades. Òun ló fi dojúkọ ogun àdánìkanjà. Ẹ̀rí kò sì rí ìrànlọ́wọ́. Nígbà tí ẹ tún wá wòran nígbà tí Jésù tó tún lọ bá fúnra ẹ̀ kò pé Jésù kò sáré lọ bá Jésù ibi tó jókòó tẹ̀tẹ̀rẹ̀ sí ni Jésù ti lọ bá o. Jésù wá ń bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o fẹ́ kí n wò ọ́ sàn bí? Ayé mi o kálẹ̀ mi ni màá sọ yẹ́ẹ̀sì 10 láàrin sẹ́kọ̀ǹsì kan. Ṣùgbọ́n rọ́ ni o ìrégbè ló fi kẹnu ẹ̀sìkìsà ṣe rí odò tẹ̀ ń wú lọ kàn yín o máa ń rú bí ìgbà tí wọ́n pé kìí ṣe Jésù lọ́rọ̀ yẹn tó máa rú omi ọ̀hún. Tó bá ti wá rú báyìí ni mo wá ń ṣe bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ṣe ń ṣe náà nìyẹn. Lórí àdúrà mo ti gbàdúrà mo kí ilẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Oh my God. Ẹ̀yin ọmọ Ọlọ́run mo gbàdúrà pé Ọlọ́run á fún wa ní òye láti ka ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù. Àdúrà gidi ni òye láti ka ọ̀rọ̀ Ọlọ́run kó dẹ̀ yéèyàn. Ǹjẹ́ mọ̀ bí bàbá yìí ṣe rí ọ̀nà àbáyọ tiẹ̀? Àkàlọ́sẹ̀ tó kọjá nínú ìwé Jòhánù John chapter 5 verse 8 ibẹ̀ ló ti rí ọ̀nà àbáyọ tiẹ̀ o. Bí lè sọ pé Jésù wí fún pé dìde gbé àkéte rẹ kí o sì máa rìn. Kí nìyẹn ń sọ fún wa? Àánú Ọlọ́run sọ̀rọ̀ àsọ̀bẹ́ àgbàdo ẹ̀ lọ́sẹ̀ kọjá tẹ̀ bá gbàgbé. Ṣùgbọ́n torí pé bàbá yìí ó ní ogun àdánìkanjà òun láti ṣe mú wa lónìí. Jésù Olúwa ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ lórí ayé mi.
àánú Ọlọ́run ò ka àtàánú Ọlọ́run bá sọ̀rọ̀ lórí ayé ènìyàn kò ní ka àṣìṣe ènìyàn kò ní ka sí kò ní mind bóyá ènìyàn make a mistake irọ́ o torí pé Ọlọ́run ti wà hell bent láti wò sàn lọ́jọ́ yẹn nìyẹn. Oh Lord, let your mercy speak to my life. Jésù Olúwa, ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ lórí ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Ẹ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ lórí ayé mi. Àánú yín sọ̀rọ̀ ní orúkọ Jésù. Àánú yín sọ̀rọ̀ ní orúkọ Jésù. Àánú yín sọ̀rọ̀ ní orúkọ Jésù lórí ayé mi. Àánú yín sọ̀rọ̀ lórí àwọn ọmọ mi. Àánú yín sọ̀rọ̀ lórí aya mi, lórí ọkọ mi, lórí ìdílé mi. Àánú yín sọ̀rọ̀. Ó yẹ máa gbàdúrà lórí ìgbéyàwó mi. Àánú ẹ máa gbà ní ìgbà gbogbo lórí iṣẹ́ mi. Àánú yín sọ̀rọ̀ lórí ọ̀la mi. Àánú yín sọ̀rọ̀ lórí òní mi. Ó yẹ máa gbàdúrà ẹjọ́ ẹ tẹ́ra máa dúà yẹn o. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Jóòbù pàápàá ńkọ́ òun náà dá ogun ayé rẹ̀ já. Bàbá yẹn àánú ẹ̀ dẹ̀ ṣe mí lọ́pọ̀lọpọ̀. Ṣé rí Jóòbù mo fi wé ọkùnrin tó jẹ́ pé a lè pè ní mẹ̀kánná tó kàn ń struggle ó ṣàṣe bárabàrà ó níyàwó òun àti ìyàwó ẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ business yẹn ó wá di empire ńlá. wọ́n dẹ̀ build marriage tó dáa wọ́n bí ọmọ méje ṣùgbọ́n lọ́jọ́ kan ṣoṣo Ọlọ́run àánú o lọ́jọ́ kan ṣoṣo gbogbo business empire bàbá yẹn ó dẹ̀ collapse lọ́jọ́ kan. Marriage tó ti build tó bí ọmọ àwọn ọmọ gọlọṣọgọlọṣọ méje ó dẹ̀ ó wà destroyed lọ́jọ́ kan ṣoṣo gbogbo ẹ̀ parun pátápátá. Ogun á di ogun àdánìkan jà. Àwa tá a bá mọ ìtàn Jóòbù dáadáa ẹ rí i pé kò ní ẹnìkan ṣoṣo báyìí tí ò blame ẹ̀. Even ìyàwó ẹ̀ tí wọ́n jọ build empire tá ò rí àrídájú pé ìyàwó ẹ̀ ò rí pé òun ló poison àwọn ọmọ ẹ̀ o kì í kò ní nǹkan tó ṣẹlẹ̀ tó fura sí o still òun nìkan náà blame o. Wọ́n lẹ́sẹ̀ ẹni kò sẹ́ni tó lè wà láyé káyé ẹ̀ bàjẹ́ tó báyìí wọ́n ní kò possible tí ò bá ti tọwọ́ bọ̀ nǹkan tí ò bá ti ṣẹ Ọlọ́run. Ọ̀tọ̀ ni èbú táwọn ọ̀rẹ́ ẹ̀bú nìyẹn. Èyí tó tún wájà mí lẹ́nu ju pé ìyàwó ẹ̀ tún ní kó fọlọ́run kó ṣépè fọlọ́run gan fọlọ́run wọlé léyìí kó ta kó bínú sí jàre máa kú dànù kó kú dànù. Ṣùgbọ́n at the end of the day ńkọ́ ó máa rí ọ̀nà àbáyọ bí ogun àdánìkan jẹ́ ẹ̀ṣẹ̀ pọ̀ tó. Ṣùgbọ́n báwo ló ṣe rí ọ̀nà àbáyọ tiẹ̀. Job chapter 42 verse 10 ẹsẹ̀ yẹn mi ò lè gbàgbé ẹ̀ láìláì. Ọlọ́run ló mọ irú ìran tó rí. Èmi ẹ̀kọ́ Ọlọ́run ló sọ fún ọ ṣùgbọ́n téèyàn ò bá ríran kò dáadáa kò lè tí ìran yẹn ò bá clear kò lè ṣerú ẹ̀. Bíbélì sọ pé Olúwa sì yí ìgbèkùn mò ń ka Job chapter 42 verse 10 Bíbélì sọ pé Olúwa sì yí ìgbèkùn Job padà nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Olúwa sì bù sí ohun gbogbo tí Job ní. Ó bù sí ní ìṣẹ́po méjì ohun tí ó ní tẹ́lẹ̀. Abẹ́ẹ̀rí ẹ̀yin ọmọ Ọlọ́run ṣe rí pé ìyanu ni Ọlọ́run wa nígbà tó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí ìròyìn yín máa lọ káàkiri báyìí lórí àwọn tẹ́ ẹ mọ̀ ẹ píìkì ẹnìkan. Mi ì tí ì ní ṣàlàyé nǹkan fún yín mi ì ní fún yín ní hint kankan. Mo fẹ́ fi ọ̀rọ̀ torí mo mọ̀ pé àwọn kan ṣe kinní kan tí mi ì ní sọ báyìí mo fẹ́ ká gbàdúrà yẹn tán màá fòye yẹn yé wa. Mo ti ń sọ tipẹ́ o ṣùgbọ́n ẹ píìkì ẹnìkan bẹ́ẹ̀ ṣe wà tẹ́ ẹ bá mọ ẹnikẹ́ni tẹ́ ẹ rò bẹ́ẹ̀ yẹ kẹ́ ẹ fi àdúrà ràn lọ́wọ́ mi ì ní ara yín o irọ́ o mi ì sọ pé kẹ́ ẹ gbàdúrà bí ọ̀pọ̀ kìrìsìtẹ́nì ṣe ń gbàdúrà o wípé mo rántí ìyá Bọ́lájí owó àjọ tán ní kókó fún mi ó nà jẹ Olúwa Ọlọ́run àyíra èmi gbàdúrà Olúwa ẹ ti kúkú dáríjì ṣùgbọ́n yóò pọ̀ kó tó kú ẹ pé ìyẹn kì í ṣàdúrà tí mo ní kẹ́ gbà o ẹ wá ẹnìkan tẹ́ ẹ mọ̀ bóyá kẹ́ wọ ayé ẹ̀ dáadáa kẹ́ wà sọ pé irú ẹni ó nílò ìrànlọ́wọ́ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ẹ ti mú ẹ wà bí ìgbà tẹ́ ń gbàdúrà fún àwọn ọmọ yín mi ní kẹ́ mú àwọn ọmọ yín o wọn ò sí láwọn tẹ́ mo ní kẹ́ mú o ẹ wà bẹ́ẹ̀ sí gbàdúrà ẹ má ti ka ọmọ sí báyìí ẹ mú ẹnìkan tẹ́ ẹ mọ̀
ó yẹ ẹ focus lórí ìṣòro tó ní. Stand in the gap now for that person. Ó yẹ máa gbàdúrà torí nǹkan tí Jóòbù ṣe nìyẹn o. Ó yẹ máa gbàdúrà ogun àdánìkan já ẹ bó ṣe ṣẹ́ nìyẹn o. Tí bẹ́ẹ̀ lè sọ fún wa nìyẹn o. Èmi ti try ẹ̀ wo mo rí pé ó pè o. Ó yẹ máa gbàdúrà. Ẹ má dákẹ́ ẹ máa gbà. Èmi ò mọ ẹni tẹ́ ẹ mú báwo mo ti fẹ́ fún yín prayer point. Ẹ̀yin lẹ máa gbàdúrà yẹn. Ẹ̀yin lẹ mẹ́ni tẹ́ ẹ mú sọ́kàrà yín láti gbàdúrà fún báyìí. Ó yẹ máa gbàdúrà fún báyìí. Ẹ máa gbà mo fún yín láàyè ẹ máa gbà. Ẹ tẹra máa dúà yẹn gbà ẹ gbà tọkàntọkàn o. Ẹ má fẹnu lásán gbà o. Ẹ gbà bí ìgbà tó jẹ́ pé ẹ fẹ́ kí Ọlọ́run down now. Ó yẹ máa gbà lọ bẹ́ẹ̀. Inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń gbà yẹn. Ẹ tẹra mọ́ gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Now ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀ ẹ jẹ́ kí n fún yín ní hint báyìí. Ká tó tún àdúrà yẹn gbà. Tó pé fẹ́ mú ẹlòmíì. Ẹlẹ́yọkan ò tó. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó tá bá fi kí ní ìkọ́ra ká ní orí ọ̀fẹ́ láti máa gbàdúrà fún àwọn ènìyàn. A ó rí adùn ẹ̀ máa ń pọ̀ gan. Èrè ẹ̀ máa ń pọ̀ gan. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn pé àwọn kìnnìkan wà nù ayé tẹ́ ẹ béèrè fún. Ọlọ́run adé sọ́ọ̀fù ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àṣírí ẹ̀ ni mo sọ àṣírí àdúrà kan mo tún fi hàn yín lónìí yẹn. Hint ọ̀nà ni pé ẹ rí i pé mo máa ń pariwo dáadáa tá a bá ń gbàdúrà mà ní ẹ gbàdúrà fún àwọn ọkọ yín wọ́n bá jẹ́ ex-husband yín wọ́n bá jẹ́ ex-wife sí yín nítorí Ọlọ́run ẹ gbàdúrà fún wọn. Mo máa ń sọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé ẹ dàbí ọmọ mi ọ̀nà ẹ sàmú tẹ́ bá mọ nǹkan tí ex mi ṣe fún mi kò sẹ́ni tó lè gbàdúrà tápẹ́ iná ṣe ẹ lè gbàdúrà bẹ́ẹ̀ mo ní bá lè ṣe mọ endurance level mi bá lè ṣe mọ endurance level yín lẹ fi ń judge endurance level tèmi mo sọ fún ẹ má fi mi judge ara yín èmi ń sọ fún yín ọ̀nà àbáyọ nìyẹn pé èmi tí mo máa sọ fún yín tí mo bá ń sọ̀rọ̀ yìí àìmọye ọ̀gọ̀rọ̀ ènìyàn láyé tó ti hurt mi seriously àwọn tá a ràn lọ́wọ́ gan tán yí padà tán bu ọwọ́ yẹn jẹ kì í ṣe pé bóyá a fi kà ràn wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ ni o ẹ̀yìn kì í ṣe pé a gbowó fún wọn o nínú iṣẹ́ ìránṣẹ́ àwọn tó wá sáwá bá wa tẹkuntẹkun tìbànújẹ́ àdéhùn kò le tó yẹn èmi inú wa gbà wọ́n níyànjú èmi àgbàdúrà fún wọn èmi àti ẹ̀ fún wọn ní bọ́n ṣe máa restart ayé wọn létà kí náà fi san padà but yẹn ò stop wa láti máa gbàdúrà fún wọn kì í ṣe torí tiwọn ni mo jẹ́ ní ká gbàdúrà fún àwọn tó ṣe yín níkà irọ́ o torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àwọn tó mọ̀ dáadáa àwọn tí wọ́n tó wà friendly sí irọ́ àwọn ẹ wò ó lè jẹ́ ọmọ yín yẹn tó fi ń ṣe ọ̀tá láyé lọ́run ó ṣe mo yín sọ̀rọ̀ yìí ọmọ yín ò bá yín sọ̀rọ̀ mọ́ ó ti lé lọ́dún kan fine ó jẹ́ pé mi nìyí ní báyìí ọmọ ni màá fi lẹ́nu jù tó gbé bèrè sọ pé nígbà tí Jóòbù gbàdúrà yẹn fún àwọn ọ̀rẹ́ Jóòbù náà tí Jóòbù gbàdúrà fún yín báwo ni ayé wọn ṣe rí tí kàwé Jóòbù rí ni rí wọn kan táwọn ọ̀rẹ́ ẹ̀ sọ fún ni nígbà tí èèyàn sọ ọmọ méje nù lọ́jọ́ kan gbogbo iṣẹ́ ẹ̀ collapse lọ́jọ́ kan wọ́n tún wá ń sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé kó lọ pokùnso bẹ́tà bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn kan tí bẹ́ẹ̀ mi ṣe rí kà nìyẹn ó yẹ ẹ wá mẹ́rin míì báyìí kì í ṣe ń tẹ́ múlẹ̀ kan yẹn ó yẹ mú ẹlòmíì báyìí ọ̀rọ̀ yẹn ti wá yé yín báyìí àárọ̀ yín náà láti mú yàn báyìí ẹ ti mú ẹ wo ohun tó nílò tìrọ ẹnìyẹn nílò bóyá ẹnìyẹn nílò ìmúláadá ṣé ẹnìyẹn báyìí ṣó nílò salvation ṣó nílò ìgbàlà bóyá ọmọ yín kan ní tẹ́wọ́kẹ́ ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ Jésù létí ẹ̀ á ti wọ́n yín bí catapult ẹ lè mú kẹ́ stand in the gap fún ọmọ náà lónìí ó yẹ máa gbàdúrà ẹ má dúró ẹ má dúró ẹ wo irú àdúrà báyìí èèyàn kì í dúró de pásítọ̀ ẹ tẹ̀síwájú àdúrà yẹn máa gbà ẹ gba àdúrà ìṣèpẹ̀ náà ń pè ó yẹ máa gbàdúrà fún ẹni yẹn mí ní ká gbàdúrà fúnra yín o ẹ máa gbàdúrà fún ẹni tẹ mú lọ́kàn yẹn ẹ gbà bí ìgbà tó jẹ́ pé Ọlọ́run gbọ́dọ̀ dáhùn lénìí ẹ tẹ̀ra máa dúrà yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bí ó lè sọ fún wa pé nígbà tí Jóòbù gbàdúrà fún àwọn ọ̀rẹ́ ẹ̀ gbogbo ìgbèkùn ayé ẹ̀ pátápátá Olúwa mú kúrò kò tún wá ṣe bẹ́ẹ̀ nìkan ó tún wá fún ní dọ́bù ohun tó ti fún tẹ́lẹ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà ẹ má jẹ́ ká dúró ẹ jẹ́ gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Hánà ńkọ́ Hánà Ọlọ́run mi o màmá yẹn wọn ò lóyún ọ̀sán dalẹ́ rí ká tó wá sọ pé wọ́n á bímọ ẹ̀rí wọ́n á dá nìkan jà ogun nínú ìdílé wọn ẹ̀rí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn gan tó yẹ kí wọ́n máa tù nínú ìyẹn ni pé ìyàwó kejì ó yẹ kó wà láwọn tá a máa tù nínú ọkọ ẹ̀ pàápàá ó yẹ kó wà láwọn tó máa tù nínú lójoojúmọ́
àwọn yẹn gangan àwọn ló wá mú ká Yésù, àwọn ló ń fa Yésù, àwọn ló ń yọ̀rọ̀ lára ẹ̀, àwọn ló ń fi ṣẹlẹ́yà, àwọn ló fi ń ṣẹ̀sín. Ọlọ́run mi o. Ṣùgbọ́n kíní kan ni mo rí nínú ìtàn Hánà, ó dẹ̀ jọ mí lójú gan. Kíní ọ̀nà ni wípé bí màmá yẹn ṣe súnmọ́ ọ̀nà àbáyọ tó kò mọ ọ̀nà àbáyọ. Ìdí ẹ̀ ni pé ṣe rí Ṣílò tó lọ lọ́dún yẹn lọ́run tó ti lọ gbàdúrà, ṣé first time ẹ̀ nìyẹn ni? Ọdọọdún náà ń lọ Ṣílò nígbà yẹn, every year báyìí gbogbo wọn pátá ti máa mú ilé Ṣílò. Kí ló wá ṣe ní gbogbo ọdọọdún yẹn tí ò wá gbé kó pa kìtì mọ́ra kó lọ sínú tẹ́ḿpìlì kó lọ dá gbàdúrà bó ṣe gbà á lọ́dún tàdúrà ẹ̀ gbà ẹ̀? Ó ń ṣẹlẹ̀ dáadáa náà lónìí. Ó ń ṣẹlẹ̀ dáadáa lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ lè ṣe wàhálà jàre tó pé kí ló fà á? Ìrìnkúrin ti mọ́ wọn lára. Prógrámù yẹ̀yẹ́ ó ti mọ́ wọn lára. Wọ́n á ní afẹ́jẹ́ prógrámù olórin báyìí là ń gbé bọ̀ o, kò lọ prógrámù torí olórin ló ṣe lọ, kò lọ prógrámù pásítọ̀ tó ti ń wò ní tẹlifíṣàn ti pẹ́ yẹn ló ṣe lọ. At the end of the day Jésù dẹ̀ ní ó lè jẹ́ pé Jésù gan ló filẹ̀ sílé gan tó fi lọ. Gbà mo sọ fún yín ohun tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nìyẹn. Tí wọ́n pẹ́ wà nírú position tí mo wà táwọn èèyàn bá sọ̀rọ̀ lójoojúmọ́ gain experience tí mo ń sọ ayé yín dáadáa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ tún wá wò lọ́dún tó tún wá gbé gbèsè ní ìkóríta ìyanu ẹ̀ tó wá ń gbàdúrà tó jẹ́ pé àkótọ́ Ọlọ́run máa gbọ́ gangan ẹni tọ́lọ́run wá fi àṣẹ sílẹ̀ nu pé ó lọ súre fún ẹnìkan bẹ̀ yẹn. Olúwa ló wá observe ẹ̀ lọ́ọ̀kan. Ọlọ́run kò tọ́ka ẹ̀ sí tẹ́lẹ̀ pé èmi mọ̀ pé mi Ọlọ́run ló máa darí pásọ̀ yẹn wá sí tẹ́ḿpìlì. Tó pé tó bá pẹ́ ẹ mọ bí wọ́n ṣe ń kọ́ tẹ́ḿpìlì àti ilé tí àwọn wòlíì ń gbé àti ibi tí wọ́n ti máa ń rẹjú, ẹ rí i pé ó yàtọ̀ pàwátá síbi tí kò yẹ kí wòlíì wà ń bẹ̀ rárá at that time. Ẹ tó bá mọ story tó bá study tẹ́ḿpìlì dáadáa tó wá mọ architectural drawing ẹ̀ tó bá ti rí á mọ̀ pé ibi tí wòlíì ti rí Hánà yẹn wòlíì kì í rìn gbàsẹ̀gbàsẹ̀ wà bẹ́ẹ̀, èmi gbà pé ẹ̀mí Ọlọ́run ló darí ẹ̀ lọ́bẹ̀. Ṣùgbọ́n wòlíì ò mọ̀ pé Hánà gangan náà ràn ún sí. Ṣe lóró kàn rò bóyá àwọn ọ̀mùtí ti wọlé, òun náà ṣe assumption burúkú. Ẹ rí ní ìkóríta yẹn gangan òun ni wòlíì wá sọ̀rọ̀ burúkú kan sí. Nínú ìwé 1 Samuel chapter 1 verse 14 wá ní Élì sì wí fún pé yóò ti pẹ́ fún ọ tó tí ìwọ yóò máa mú ọtí wáìnì yẹn kúrò. Tẹ́ bá ti gbọ́ tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n jágbe mọ́ yẹn nìyẹn. Get out of this place pẹ̀lú ọ̀mùtí para ẹ̀. Ìgbàgbọ́ Élì ni wípé ẹni tí Ọlọ́run rán òun sí àwọn ọ̀mùtí ò jẹ́ kó dúró síbẹ̀ pé ẹ clear abẹ́yẹn jàre. Ìgbàgbọ́ ẹ̀ ni pé ẹni tó Ọlọ́run rán òun wá síbẹ̀ fún oh God yóò ti pẹ́ fún ọ tó tí ìwọ yóò máa mú tí wèrè yó láàárọ̀ kùtùkùtù. Ẹ rí ní ìkóríta yẹn ẹ wá wo misconception tí wòlíì lọ nígbà yẹn. Ṣùgbọ́n kí ni èsì tí Hánà sọ ní verse 15? Ó ní Hánà dá a lóhùn pé bẹ́ẹ̀ kọ́ Olúwa mi, èmi ni obìnrin oníròbìnú jẹ́, èmi kò mu ọtí wáìnì tàbí ọtí líle, èmi ń tú ọkàn mi jáde sí Olúwa ni. Oh God. Ní àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì ní ìkórìtà àṣeyọrí wa Sátánì adé ru orí sókè báyìí, àwa náà adé agbé òkèlè ìbínú wa, àwa náà adé gbé jẹ kálọ́, inú wa máa ru ṣù, a máa ṣépè yá, àdè máa mísì. That very point tí iṣẹ́ wa ti parí, okòrò mo sọ fún wa yìí o, á ràn wá lọ́wọ́ láti máa change ìrònú wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ̀rí a sọ fún Ọlọ́run, a sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ní ọjọ́ ìṣẹ́gun mi Sátánì ò ní borí. Ní ọjọ́ ìṣẹ́gun mi Sátánì ò ní, ẹ jẹ́ ká pàláṣẹ ni pé Sátánì ò ní borí ní ọjọ́ ìṣẹ́gun wa. Torí ó yẹ ká pray beforehand kọjọ́ yẹn tó dé. Oh Lord, on my day of victory Satan will not prevail. On my day of healing Satan will not prevail.
On my day of breakthrough, Satan will not prevail. Jésù Olúwa, ní ọjọ́ ìṣẹ́gun mi, Jésù Olúwa, ní ọjọ́ àlùyọ mi, Sátánì ò ní borí. Ní ọjọ́ ìwòsàn mi, Sátánì ò ní borí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní ọjọ́ ìṣẹ́gun mi, ní orúkọ Jésù. Sátánì, ẹ jọ̀ọ́ ẹ máa gbàdúrà. Ẹ dákun ẹ wò, ẹ gbà dáadáa o, kẹ́ pàláṣẹ fún ìṣẹ̀dá yín pé Sátánì ò ní borí yín. Ó ṣe pàtàkì dáadáa kí Sátánì má borí yín o. Pàápàá ní ọjọ́ gangan tí Ọlọ́run yà sọ́tọ̀ fún ìṣẹ́gun yín. Pàápàá ní ọjọ́ tí Ọlọ́run yà sọ́tọ̀ fún àṣeyọrí yín. Pàápàá ní ọjọ́ tí Ọlọ́run yà sọ́tọ̀ fún ìṣerere yín. Ó yẹ máa gbàdúrà ní ọjọ́ ìṣẹ́gun mi. Olúwa, mo gbàdúrà pé Sátánì ò ní borí ní ọjọ́ àlùyọ mi ní orúkọ Jésù Kristi. Sátánì ò ní borí ní ọjọ́ ìṣerere mi ní orúkọ Jésù Kristi. Sátánì ò ní borí. Ó yẹ máa gbàdúrà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Tẹ́ ẹ bá gbàgbé rí pé àdúrà ètò similar sí ó jáde ní ọ̀sẹ̀ tó kọjá. Ìdí tí mo fi repeat ẹ̀ lé ní ìdí kan péré ni. Ìdí ò ní pé lánàá èmi àti mọ́mì kan jọ ń sọ̀rọ̀. Máa like interesting discussions. Táwọn ìsọ̀rọ̀ bá wà interesting, ó máa ń dùn mọ́ mi gan. Ó máa ń jẹ́ kí mo lè pe time yẹn ní time téèyàn fi ń relax. Téèyàn bá ti rojọ́ jù pé ẹ sà yọ kíní kan ló tún ṣe mí báyìí, yẹ sà mo mà lálàá báyìí, ẹ sà ìṣòro báyìí mo ní. Ṣùgbọ́n láàrin méjì téèyàn bá rẹ̀ nìkan tí èèyàn kan jọ ń discuss general things, ó máa ń jẹ́ kí èèyàn relax dáadáa. Èèyàn tún ní okun mi láti face another round of to face some people that has problems in one way or the other. Ó máa ń ràn yàn lọ́wọ́ gan. Mọ́mì àwa jọ ń sọ̀rọ̀ lánàá, wọ́n wá sọ fún mi pé ọkọ wọn làwọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. Wọ́n ní ojoojúmọ́ làwọn máa ń dúpẹ́ lọ́wọ́ ọkọ wọn. Ọ̀rọ̀ tá a dẹ̀ sọ débẹ̀ ni wípé Ọlọ́run ṣe àwọn ìyanu kan léraléra nínú ayé wọn. Àwọn ogun àdájà tí wọ́n ti ń dájà, àwọn àdánìkanjà ti pẹ́. Ọlọ́run dẹ̀ ń ṣẹ́ ogun yẹn, wẹ̀ dẹ̀ ń lọ. Wọ́n á wò pé instead kí mọ́mí sọ pé Jésù làwọn bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ó wá ní ọkọ òun kò yé mi, ó dẹ̀ máa wù mí kọ́rọ̀ yé mi. Ọkọ yín how? Àwọn ará ẹ̀ wọ́n ní is a long story. Wọ́n ní ẹ jẹ́ àṣà wò. Wọ́n ní àwọn rántí ní 3 years ago nígbà tí àwọn kọ́kọ́ máa connect mi pa wọ́n lọ́rẹ́ wọn kan ló send ohun àánú sí wọn. With that enthusiasm àwọn kan wá nọ́mbà mi gbàrà náà kàn pé nọ́mbà yẹn lórí WhatsApp. Wọ́n ní wọ́n pe nọ́mbà yẹn lórí WhatsApp báyìí immediately wọ́n dẹ̀ block wọn. Wọ́n náà ọ̀rọ̀ yẹn máa bí wọn nú gan. What an insult. Wọ́n ní kí táwọn kan sọ fúnra wọn nìyẹn. Wọ́n náà wojú fóònù wọn báyìí. Àwọn pèlè kejì wọn ni pé ó dà pé wọ́n ti block wọn. Wọ́n ní àwọn kan sọ fúnra pé what an insult. What an insult. Irú kí n lè lé báyìí. Pásọ̀ yẹn máa gbéraga gan o. Kíá làwọn sọ̀kalẹ̀ lókè, ọ̀kan wà nísàlẹ̀ nínú living room làwọn lọ bá wọ́n kàn débẹ̀ nìyẹn ní kí ló ṣẹlẹ̀ báyìí. Pásítọ̀ tí a jọ gbọ́ program wọn ní ẹjọ́ ilẹ̀ àná very very arrogant. Àwọn pe nọ́mbà yẹn wọ́n dẹ̀ block wọn. Wọ́n lọ́kàn wá ní ṣètò rẹ̀ lè ṣe wá ń sọ̀rọ̀ báyìí nìyẹn. What are you so serious ni? Wọ́n náà wá wọ ọkàn wọn pé àbí ọkàn wọn mọ Pasror Sam rí tẹ́lẹ̀ ni. Olúwa ní kí ló mean? Olúwa ní kí ló òun mean pé òun tó ń jókòó yìí pé èèyàn ò lè pè òun randomly òun máa block ẹ̀ ni. Pé civilized world láwàá yìí náà ó mọ nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n lọ́kọ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí wọn gan. Wọ́n náà wàá máa ara táwọn dẹ̀ fi gba ọ̀rọ̀ yẹn. Wọ́n náà wọ́n tiẹ̀ wá bínú àwọn àgbà. Òótọ́ màá tiẹ̀ ni pé go and make your research now. Tọ́ba ní o lè pè èèyàn randomly mọ́ so you are calling him on WhatsApp. Ṣé ẹ mọra rí ni? Ṣé o mọ nọ́mbà yẹn tó save ẹ̀ rí? Wọ́n lára wọn wá balẹ̀ lọ́jọ́ yẹn làwọn ṣe padà sókè. Àwọn lọ ń wo àwọn wọ́n wá rí pé okay tí yẹn bá fẹ́ bá wọn sọ̀rọ̀ èèyàn lè send email sí wọn lórí website wọn or kó pe office number kan wà. Wọ́n náà wá pé wọ́n lè máa easy o. Wọ́n dẹ̀ pé nọ́mbà yẹn arábìnrin kan ló dá wọn lóhùn ó dẹ̀ wà friendly ẹnu wọn dẹ̀ dùn. Wọ́n láwọn rẹ̀ ní sọ̀kalẹ̀ again ni pé ó dà pé ọ̀túnla làwọn máa bá pásọ̀ yẹn sọ̀rọ̀. Wọ́n láti gbà yẹn gbàtà wọn get closer wọ́n rí pé wow àṣé àwọn rọ́ǹgì ni. Now ibi tí mò ń lọ bẹ̀ ni pé ọ̀rọ̀ wọn wá yé mi pé okay àbájọ tó fi sọ pé ọkọ wọn làwọn máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀rí ìyẹn ni pé Sátánì bá borí ní ìkórìtà yẹn ohun tó lè ṣẹlẹ̀ sí Anna gangan nìyẹn. Ìkórìtà ọ̀rọ̀ tá a discuss lánàá yẹn òun ló tún mú àmúni àdúrà àṣírí láti gbà ó pé ní ìkórìtà àṣeyọrí wa kí Sátánì má borí. Ẹ̀yin náà wo ìgbìmọ̀ yẹn ṣe sọ ọkọ wọn tán jọ ń gbé inú ilé
ìwà tọkọ wọn gan ń wù gangan nìyẹn àìdẹ̀ ti ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ lójú wọn náà ará àtàwọn àwùsàn báyìí náà flare up wọ́n lọ́kọ́ wọn ti ẹ̀ gbójú sókè nínú iṣẹ́ tó ń ṣe ó ní please lọ jókòó ó ní you can't call anybody like that ó ní are you not living in advanced country àwọn òyìnbó tó ń sọ sí wọn nìyẹn lọ́jọ́ yẹn wọ́n lára wọn balẹ̀ wọn padà lọ at the end of the day ńkọ́ ogun àdánìkanjà ó dẹ̀ lọ pátápátá ẹ̀rí I agree with her ohun gangan tí ìbá ṣẹlẹ̀ sí Anna nìyẹn ìyá yẹn bá dẹ̀ yà gan kú ni ẹ̀rí ìbá má rí solution ayé ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ràn lọ́wọ́ ní ọjọ́ ìṣẹ́gun ẹ̀ Sátánì ò borí a sọ fún Ọlọ́run Jésù Olúwa ní ọjọ́ ìṣẹ́gun mi Sátánì ò ní borí on my day of victory on my day of healing on my day of breakthrough Satan will not prevail Jésù Olúwa mo bẹ̀bẹ̀ lónìí pé ní ọjọ́ àlùyọ mi Sátánì ò ní borí ní ọjọ́ ìṣẹ́gun mi Sátánì ò ní borí ní ọjọ́ ìwòsàn mi Sátánì ò ní lọ́jọ́ ìgbéga mi Sátánì ò ní borí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ní ọjọ́ ìṣẹ́gun mi Sátánì ò ní borí ní ọjọ́ àlùyọ mi Sátánì ò ní borí ní ọjọ́ ìṣerere mi Sátánì ò ní borí ní ọjọ́ ìgbéga mi Sátánì ò ní borí Ọlọ́run ayérayé Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ràn mí lọ́wọ́ Olúwa ẹ ràn mí lọ́wọ́ Olúwa ẹ ràn mí lọ́wọ́ Olúwa ẹ ṣàánú fún mi mo bẹ̀bẹ̀ lónìí Olúwa jẹ́ kí n rí àánú wá ní ọjọ́ àlùyọ mi Sátánì ò ní borí ní ọjọ́ tí wọ́n rí ìwòsàn gbà Sátánì ò ní borí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run Dáfídì gan pàápàá ó ní ogun àdájà tiẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún wa now mọ problem Dáfídì tí wọ́n á unique díẹ̀ ìdí ẹ̀ ni wípé ọba Sọ́ọ̀lù ó blame Dáfídì fún failure tó ń fail yẹn ni pé àṣìṣe tí ọba Sọ́ọ̀lù ṣe láyé ẹ̀ ó fẹ́ yọrú ẹ̀ lára Dáfídì ẹ gbọ́ bó dẹ̀ ṣe wà lónìí náà nìyẹn báwọn tá a ṣe gẹ́lẹ́ nìyẹn ẹ máa rí ẹlòmíì àwọn méjì tó wà ní fámìlì kan náà ìkan múra sọ̀rọ̀ ara ẹ̀ ìkan rìnrìn tó tọ́ ó dúró ti Jésù ó fi ayé ẹ̀ lé ọwọ́ Ọlọ́run ó wá ìgbàlà rí ó dẹ̀ ní ọ̀nà ìwà pípé ọ̀nà ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí í dáa ṣùgbọ́n èkejì ńkọ́ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí olómọ gbogbo wòlíì olómọ gbogbo àfáà òun ló ń jáde sọ̀rọ̀ ara ẹ̀ òun ló ra ayé gbé ayé ẹ̀ wá dàrú pátápátá now instead tí ìbá kúkú takú ti ẹni tí ó ti mọ Jésù kó lè fi Jésù hàn àwa mú yẹn lọ́tà a máa tún yálé kiri nítorí tiẹ̀ bọ́tà ṣe ń bí ègèlè nìyẹn ní ìkùnà wọn á blame ẹ̀ lórí àwọn tó ṣeré lára ń dè wọn tó bá lè jù pátá Ọlọ́run kò ti gbé àwọn wòlíì èké dìde fún wọn wọ́n lè sọ pé ẹnìkan ló ń lòrà wọ ẹnìkan wà nínú fámìlì yín ó pupa díẹ̀ báyìí àgbàlagbà pátápátá ni òun ló ń lòrà wọ gbogbo yín òun ló fà á mò ń kà nínú news kan African countries kan ló ti ṣẹlẹ̀ màmá yẹn ẹni ẹlẹ́ni lé ẹ̀ Ọlọ́run fún ní ẹ̀mí gígùn tó dára bí wòlíì kan sọ pé àjẹ́ nìyá yẹn ni pé ẹ̀mí wọn ló ń lò ní fámìlì wọn tó fi pẹ́ tó bẹ́ yẹn pé àwọn ló ń donate ẹ̀mí fún ọjọ́ ayé wọn kéré sí ni báwọn bọ́ ṣe lọ pa ọ̀pọ̀ ní ẹ̀tàn pàyàkú wọ́n kàn lùgì lórí já ni ọlọ́pàá ti kó gbó wọn ọlọ́pàá ti kó wòlíì náà nǹkan táwọn kan fẹ́ gbọ́ nìyẹn pé ta ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ ta ló wà nídìí ọ̀rọ̀ mi ẹ̀jẹ̀ ta ló ń ṣe mí lẹ́jẹ̀ kan ta ló ń ṣe ẹ́ mo sì máa ń sọ̀rọ̀ yẹn dáadáa wọn ni láti lápàtúntò mo tó kékeré mo ti ń gbọ́ pé ọ̀fà ni wọ́n ta lọ́fà inú kan bí mi lọ́dún kan ní mi mọ̀ kí wọ́n fi pariwo lọ́dún yẹn mo ti dàgbà dandan gbà yẹn mo ní for the past 25 years mo ti dáyé wọ́n tàyàn lọ́fà ni so nǹkan tẹ̀sán pé àwọn àjẹ́ báyìí wọn ò lè ṣe research ọ̀fà iná náà ṣe ń lò mi ti gbọ́ pé wọ́n tàyàn bọ̀n mi ti gbọ́ pé wọ́n yin bọ́ǹbù spiritual bomb ọ̀fà iná ni ṣé kò yẹ kán ti evolve àwọn tó wà bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan jẹ́ yẹn kí ni ọ̀rọ̀ búkú ro falsehood ní gbogbo ilé ìjáde ọ̀fà ni ọ̀fà ẹni tó yẹ kó tọ́jú àìlọ́ hospital wọn á ní ọ̀fà ni ẹni tó yẹ kó rìn lọ́nà tó pé wọn á ní ọ̀fà ni ẹni tá a rẹ̀ òdà tán ni kó gbà àwẹ̀ tí àwẹ̀ wá yí borí ẹ̀ lọ wọn á ná ta lọ́fà ni àtòkù so àfiyè sí àwọn nǹkan kan òun ló fà tó fi dàbí pé Ọlọ́run ò gbọ́ àdúrà lónìí ẹ̀rí nǹkan ogun tí Dáfídì ní nìyẹn o Sọ́ọ̀lù blame failure ara ẹ̀ ó blame ẹ̀ lórí Dáfídì òun ti fail
torí pé ó ṣàìgbọràn sí ọlọ́run dẹ̀ ló máa replace ẹ̀ ó dẹ̀ yan Dáfídì ó tán o ẹ̀ṣẹ̀ Dáfídì wípé òun rìn dédé níwájú ọlọ́run yàn fún ìgbéga ẹ̀ṣẹ̀ kan nìyẹn ẹ̀rí. Báwo wá ni Dáfídì ṣe wá rí ọ̀nà àbáyọ lórí ogun àdánìkanjà torí tó máa ń sọ̀rọ̀ nípa ẹni tí ogun lélélélélé Dáfídì jẹ́ number 1 àlépa èyí tó máa ń gbọ́ àlépa náà máa ń lé ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi ti Dáfídì ṣe wọ́n lé láti pàdánù ni pé ìlérí Ọlọ́run níṣẹ́ tábàárí ẹnikẹ́ni tó ní ìlérí Ọlọ́run níṣẹ́ nínú ayé yín bí ò gbà kó ṣe lójú òun àṣẹ lẹ́yìn ẹ̀ lórúkọ Jésù Kristi òótọ́ ni o ẹ má bìnrin pọ̀rọ̀ yẹn lè díẹ̀ bẹ́ẹ̀ ni ò gbà kí ìlérí Ọlọ́run ṣẹ́ nínú ayé yín lójú ayé ẹ̀ tó bá ní over his or dead body Ọlọ́run á dẹ̀ dá lóhùn àdúrà ẹ̀ lórí dead body ẹ̀ dẹ̀ ṣe rere tọmọtọmọ lórúkọ Jésù Kristi mo ń sọ fún yín kí nìyẹn ló máa ń dùn mí jù nígbà tí ọ̀tá bá blame àìṣedéédé ara ẹ̀ á blame ẹ̀ lórí mi kí n like ẹ̀ you can do all you want mo sì ń bá àwọn sísítà kan sọ̀rọ̀ nínú laughter service níjọ́ Sunday mo ní bó ṣe ń wò mí tẹ́nìkan bá sọ pé chọ́ọ̀chì wa yìí òun ò wá mọ́ fine gbé báàgì ẹ kó ra máa lọ ṣùgbọ́n in order to justify yourself tàbí òun wádìí sábò fúnra ẹ̀ ó wá lóun máa bà mí lórúkọ jẹ́ láti mo ní it's a no go area for me. You do it, you cross my path. But why do we blame your own shortcoming on me? I don't know. Take your bag and leave. Even tabayi lalola, ama juwo sira, ama kira, ama rẹ́rìn síra wa ni. So tí mo ogun burúkú ni ogun yìí nínú ayé Dáfídì ni mo ń sọ fún wa. Ṣùgbọ́n bá ló ṣe ṣẹ́. Psalm 59 verse 1 ni. Ibẹ̀ ni màá ti fún wa ní àpẹẹrẹ bó ṣe ṣẹ́. Ibẹ̀ ni Ọlọ́run fi ọ̀nà àbáyọ tiẹ̀ sí. Bíbélì sọ pé Psalm 59 verse 1 bẹ́ẹ̀ ni gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi Ọlọ́run dáàbò bò mí kúrò lọ́dọ̀ àwọn tí ó dìde sí mi kí nìyẹn àdúrà ni Dáfídì lò ṣùgbọ́n mi ní fẹ́ kọ́ sọ pé ṣé mi náà kì í gbàdúrà ni ní sùúrù ṣáàkọ́ ṣe prayer iná màá tún wá ṣàlàyé kìíní kan fún wa láti fi prove ẹ̀ fún yín pé àdúrà tàwọn ará bí inú Bíbélì kò bá àdúrà tiwa mu bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó dá ẹ jẹ́ lọ gbàdúrà náà àdúrà tí máa gbà fún wa ó yàtọ̀ díẹ̀ á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fún mi ní ìsinmi lọ́wọ́ gbogbo agbára ọ̀tá oh Lord give me rest over all the powers of the enemies ẹ sọ fún Ọlọ́run Olúwa ẹ fún mi ní ìsinmi lọ́wọ́ gbogbo agbára ọ̀tá nínú ayé mi ẹ jẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fún mi ní ìsinmi lọ́wọ́ gbogbo agbára ọ̀tá ẹ fún mi ní ìsinmi lọ́wọ́ gbogbo agbára ọ̀tá ẹ fún mi ní ìsinmi lọ́wọ́ gbogbo agbára ọ̀tá lórúkọ Jésù Kristi ẹ fún mi ní ìsinmi lọ́wọ́ gbogbo agbára ọ̀tá gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ó dà mo sọ fún wa mo ní ṣẹ́rí àwọn ará Bíbélì bá ṣe ń gbàdúrà kò bá tiwa mu rárá tọ́ a ò bára mu rárá ẹ wo ẹ̀yin tẹ́ bá tajọ́ ń gbàdúrà ẹ̀ tẹ́ ń ṣí Bíbélì àìdá lórí fóònù yín tàbí Bíbélì oní pépà ẹ wo dáadáa àwọn bábìlì kan àtọwọ́ yẹ kí wọ́n máa ní heading ó máa wà ní ìbẹ̀rẹ̀ chapter báìbù máa jọ pé bí story yẹn bá ṣe gé náà máa fi heading sí lọ ẹ lọ wo heading tó wà lórí Psalm 59 ẹ rí àṣírí kan níbẹ̀ nínú Bíbélì tí mo gbé dání lédè Ìgbò ní to the chief musician set to do not destroy, a michtam of David, when Saul sent men and they watched the house in order to kill him. Oh my God. Ntí bẹ́ẹ̀ yẹn ń sọ fún wa ni wípé wọ́n ní sí adarí orin torí ìwé sáwọn orin ní gbogbo ẹ̀ pátá màá sọ àṣírí kan fún wa lónìí bí èèyàn oh God position tó yẹ kéèyàn wà nígbà téèyàn bá wà nínú ìṣòro tó le tán pátápátá màmá fún wa ní àṣírí kan lónìí àṣírí yẹn kò sẹ́ni tó kọ́ mi o ìdí ẹ̀ ni wípé ní gbogbo ìgbà yẹn mo jẹ́ ọ̀gá akọrin mo sì fẹ́ràn orin dé góńgó èmi kàn ń ṣe tèmi ni o oh my God mi ì dẹ̀ mọ̀ pé ọ̀nà àbáyọ nìyẹn nígbà tó yá ni mo tó mọ bí yìí o tẹ́bá mo ní ẹ̀yin náà ẹgbẹ́ fóònù tí báyìí yóò bá sí ara ni ẹ lọ sí Psalm 59 verse 1 ẹ̀ẹ́dì náà kẹ́tọ́ ka verse 1 yẹn ẹ rí i pé ó ní sí adarí orin tí ohun orin mítàmù ti Dáfídì tí a kọ lórí orin má ṣe parun nígbà tí Sọ́ọ̀lù rán àwọn olùṣọ́ sí ilé Dáfídì kí wọ́n bá lè rẹ̀ pa. Oh my God.
nǹkan ṣẹ́rí mítàmù tí wọ́n sọ yẹn tó farahàn wọ́n ní mítàmù ti Dáfídì èdè yẹn ó ti wà extinct, kò sẹ́ni tó mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn mọ́, kò sẹ́yọ ẹnìkan báyìí láyé tó mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn mọ́, èdè yẹn ti wà extinct. But èmi believe pé grammar orin ni ọ̀rọ̀ orin kan ni, yẹn pé score orin tá a máa fi kọ orin ó ṣe rí orin Dáfídì topic ẹ̀ ni má ṣe parun, do not destroy. Ẹ̀rí, oh my God. Ohun tí bẹ̀yẹn sọ fún wa ni wípé nínú àdúrà Dáfídì kò panic. Ṣé pé mo ti sọ pé ẹ má panic tí ọ̀rọ̀ bá le tán pátá tó bá díjú tán pátá tó bá dàbí pé ikú ló kàn, ẹ má panic. Àṣírí ẹ̀ nìyẹn. Nínú wọn kórajọ wọn fẹ́ pa á, ọ̀hún lóní ti jáde níbí báyìí. Gbogbo ọ̀rọ̀ táwọn kà ní orin Dáfídì lónìí music ní gbogbo ẹ̀, score orin ni, lyrics inú orin kan nìyẹn. So mo lè confirm fún wa pé nígbà tí ayé lè mọ́ mi tán pátápátá, time yẹn ni mo compose the best songs mi as a choir leader. Time yẹn ni the best songs wẹ́ pé dòní àìmọye choirs ló ti sọ pé àbá fẹ́ lórí yín àfẹ́ máa lò now, it's to the glory of God. But time tí mo compose they are the toughest of my times nínú ayé yìí. Ẹ̀rí yẹn ni pé Ọlọ́run mi lọ́wọ́ gbà yẹn láti ní ìsinmi yẹn lórí gbogbo agbára ọ̀tá, ibẹ̀ ni ọ̀nà àbáyọ wà. Jésù Olúwa ẹ fún mi ní ìsinmi lọ́wọ́ gbogbo agbára ọ̀tá, ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúwa ẹ fún mi ní ìsinmi lọ́wọ́ gbogbo agbára ọ̀tá, kí n lè rí ọ̀nà àbáyọ. Ẹ fún mi ní ìsinmi nínú ìjì, ẹ fún mi ní ìsinmi. Torí pé nígbà tí ìjì dé nínú ọkọ̀ lọ́jọ́ sí, wọ́n ní ẹ̀ ń sùn gan ẹ̀ tí ẹ mọ̀ kí ló fà á. Torí pé ẹ ti ní agbára ìsinmi agbára ìsinmi yẹn lórí agbára ọ̀tá, ìsinmi lórí agbára ọ̀tá. Olúwa ẹ fún mi ìsinmi lórí ọmọ, ìsinmi lórí iṣẹ́, ìsinmi lábẹ́ bó ti kórí. Olúwa ẹ fún mi ní ìsinmi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á lọ sínú àdúrà àánú wa, ṣùgbọ́n this time around bẹ́ẹ̀ ṣe máa gbà tó ní àyàtọ̀ díẹ̀. Ẹ máa gbà nínú ìsinmi, ẹ má gbà nínú pákáleke, ẹ má gbà nínú ìbànújẹ́ kankan, ẹ má gbà nínú pé ìṣọ́nà wa ṣe báyìí. Ẹ gbà nínú ìsinmi wípé ó máa ṣe kò ṣe, Jésù ni Olúwa, Jésù ni ó máa sìn, Jésù ni Ọlọ́run mi. Inú ìsinmi yẹn nìyẹn. That is where the rest is. Tẹ́ ẹ bá ti dé ìkórìtà yẹn nínú ìgbàgbọ́, ẹ wo mo fi dá yín lójú kò sí agbára kan tó lè borí ayé yín. Ó yẹ máa gbàdúrà nù, ẹ máa gbàdúrà nù, ẹ tí mo bá ṣe ń gbà ẹ máa gbà lọ bẹ́ẹ̀. Èmi náà ń gbà tèmi ni, ẹ máa gbà. Ẹ sọ̀rọ̀ fún Ọlọ́run, ẹ gbà inú ìsinmi, ẹ gbà mú ìsọ fún yín. Kò sí nǹkan kan tó máa já látòkè, ẹ gbà bẹ́ẹ̀. Irọ́ kò sí ibi kò ní Ọlọ́run ní gbà. Tẹ́ bá wà inú ìsinmi ẹ máa gbàdúrà, ẹ máa bẹ̀rẹ̀, ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ṣépè, ẹ máa béèrè, ẹ sọ fún Ọlọ́run, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Ó ṣetán láti dá yín lò. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀, àyìn orúkọ yín torí pé torí pé àánú yín dúró láéláé. Mo gbàdúrà fún yín o, gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ mi mo ní mo gbàdúrà fún yín. Ohun tí mo kọ́ sọ fún Ọlọ́run ni pé Ọlọ́run yóò fún yín ní ìsinmi láti sìn, ìsinmi láti rí gbà, ìsinmi láti gbé ìgbé ayé yín, ìsinmi láti rí àwọn ọmọ yín ní àwòrẹ́rìn ní orúkọ Jésù Kristi. Ẹ gba ìsinmi Ọlọ́run ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà ní ọjọ́ ìṣẹ́gun yín bọ́lá ti bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè Sátánì ò ní borí. Ní orúkọ Jésù Kristi, ní ọjọ́ àlùyọ yín ní orúkọ Jésù Sátánì ò ní borí. Lọ́jọ́ tá a ti yà sọ́tọ̀ fún ìgbéga yín, tá a ti yà sọ́tọ̀ fún ìwòsàn yín, tá a ti yà sọ́tọ̀ fún ìṣerere yín ní orúkọ Jésù Kristi, Sátánì ò ní borí lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé gbogbo àwọn tẹ́ ti gbàdúrà fún pátá lórúkọ Jésù Kristi, Ọlọ́run á wo àdúrà yín, á ṣètì náà láṣepé lórúkọ Jésù Kristi. Torí pé Jóòbù gbàdúrà fún àwọn ọ̀rẹ́ ọ̀nà ẹ̀ là, lórúkọ Jésù ọ̀nà yín náà là. Ní orúkọ Jésù Kristi iṣẹ́ yín á dára, ní orúkọ Jésù ìdílé yín á láyọ̀,
ní orúkọ Jésù Kristi ọ̀nà yín á gún lórúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run alààyè yóò fọwọ́ tọ́ yín, yóò fọwọ́ tọ́ àwọn ọmọ yín, yóò fọwọ́ tọ́ iṣẹ́ yín. Àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ ní orúkọ Jésù. Mo ní àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ ní orúkọ Jésù. àánú Ọlọ́run yóò sọ̀rọ̀. Gbogbo àwọn tó bẹ̀bẹ̀ fún ìran fún ọ̀nà àbáyọ ní orúkọ Jésù, Ọlọ́run fún yín ní ìran fún ọ̀nà àbáyọ. Láti mọ ibi gangan tó yẹ kẹ́ gbàdúrà sí àti ibi tó yẹ kẹ́ gbàdúrà dé, ìran ọ̀nà àbáyọ Ọlọ́run fún yín lórúkọ Jésù Kristi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló fi Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àdàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún yín. Mo ní àánú Ọlọ́run yóò kárí lónìí. Àánú Ọlọ́run kárí, àánú Ọlọ́run dé ilé yín, àánú Ọlọ́run wọnú ayé àwọn ọmọ yín lórúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run ó mú ayé ìdílé yín gún lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín pé láti òṣìṣẹ́ yín lọ ẹ ó máa rí ọwọ́ Ọlọ́run sí rere lórúkọ Jésù Kristi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.